gbogbo lórí security làwa wà fún ká dẹ̀ ń fún yín ní ìṣítí lórí bẹ́ẹ̀ máa secure ilé yín àdúgbò yín everywhere tí a bá rí àníṣọ o a dẹ̀ ní mú irọ́ wá fún yín nǹkan tá a bá mú wá fún yín confam ni kẹ́lẹ́ mọ̀ pé confam ṣẹ́rí èèyàn lórí ìdúró ṣẹ́rí èrò lórí ìdúró so èrò pọ̀ gan tó wà lórí ìdúró kò ń ṣeré o òun láyé ní ká tó fojú eléyìí wọ̀nyí bóyá máa jẹ́ nìyẹn ààrẹ máa sọ fún ẹ. ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Hajiyara Malifa TV ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di lágbára Ọlọ́run ọba àjọṣepọ̀ wọ̀ wá níbàjẹ́ ẹni tí ó bá jẹ́ òní wọ àárín wa láṣẹ Èdùmàrè olórin kan ní tí ó bá ń lọ kó máa fura ìrọ̀lẹ́ ayé làwà wà òrínú ara wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ̀hún lọ̀rọ̀ tó ṣẹ̀ ní agbègbè kan eléyìí tó jẹ́ pé ọ̀dọ́kùnrin tẹ̀ ń wò lójú wòran yìí wọ́n ló ṣàdédé kan wọlé onílé lọ sọ fún ìyàwó ilé pé àfà ayọ̀dẹ náà ẹ̀yà gbórí wà náà orú àwọn slang bẹ́ẹ̀ láì mọ̀ pé ọkọ ẹ̀ ó wà nínú ilé eléyìí ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà wípé kódà ìbólé ní ayé yìí gan lọ náwó ní ká dojú kọ bó gan ní ká gbà nígbà tí ọ̀dọ́kùnrin eléyìí tó yẹ kó wáṣẹ́ ṣe kó wá ìyàwó sílé kó fẹ́yàwó tó bá ń tọ́jú lé ìyá níyà àbí ìyàwó níyàwó lọ ọ̀rọ̀ eléyìí bomi tútù sí ní lọ́kàn kódà ó fẹ́ ó jẹ́ ohun tó dojú tì ní jọjọ ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ sọ pé ó dojú tì ní jọjọ èdè tí mo dẹ̀ ṣe sọ pé ó dojú tì ní wípé ẹ jẹ́ ká kọ́kọ́ ti bí ìṣáná kíyèsí oògùn orúfẹ́ ẹni yìí ṣé kí ni ìdánilójú wípé tí obìnrin náà bá tiẹ̀ wá fún láàyè láti pé kó bá òun ṣàṣepọ̀ kí ni ìdánilójú pé kò ní padà pa obìnrin náà tó mọ̀ wípé obìnrin yẹn ti rí ojú òun ó dẹ̀ ṣeé ṣe kí ó sì padà wá ṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ fi ọ̀rọ̀ lo tọ́ àwọn ọlọ́pàá létí tàbí kẹ̀ kó jẹ́ wípé ó fẹ́ dá wàhálà kan sílẹ̀ ìdí rèé tí orúfẹ́ àwọn ọ̀dọ́ báyìí fi máa ń hùwà kò tọ́ kí máa fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán yìí báyìí wípé ẹ jẹ́ amójútó lé wa ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ lásìkò àti ohun tó yẹ ẹ má jẹ́ apẹ́ níta ẹ̀yin ọkùnrin ẹ má fi àwọn ọmọ mi nìkan lẹ̀ lé kẹwàá jókòó sí bí apalọ̀ kó jẹ́ olóru gbọ̀n lẹ́ máa wọlé ọpẹ́lọpẹ́ Ọlọ́run pé ọkọ obìnrin wà nílé ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa ọkùnrin sọ̀rọ̀ kí wọ́n dẹ́kun àti máa mú kúkú torí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ìwádìí jẹ́ kó yé wa wípé ìmúkùmù ìfàkùfà tí wọ́n ń fà yìí ló máa ń yí wọn lórí tí wọ́n fi ń hùwà kùtọ́ ìwà tí ò bá àṣà ilẹ̀ wa mu tí ò bá àṣà àti ìṣe ilẹ̀ wa mu Ọlọ́run bá kó má yà wá ń wèrè kó dàkún dábọ̀ bí bẹ́ẹ̀ bá kọ́ ni òní kanlẹ̀kùn onílẹ̀kùn láti sọ wípé kíyàwó níyàwó kábíyèsí Ọlọ́run ẹ wo ó dáa ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. ẹ káàárọ̀ o yà kí lórúkọ ẹ speak louder miracle ṣe gbọ́ orúkọ ní miracle yẹn orúkọ yẹn náà lóòrò ó wá fẹ́ ṣe miracle yẹn lálẹ́ àná ní alẹ́ àná nìkan bíi aago mẹ́sàn-án kọjá ọ̀gá ọlọ́pàá kan tó jẹ́ súpò máa forúkọ bò wọ́n láṣìírí wọ́n dé ọ́fíìsì mi lánàá wọ́n pa kan kí wa pé a kúṣẹ́ o lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lánàá àti ní àdúgbò bá a ṣe secure àdúgbò wa unfortunately ṣe ló dàbí pé dáàdì yẹn rí i pé nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n wá ní àwọn láìkì iṣẹ́ wa pé à ń láti bá wọn ṣiṣẹ́ papọ̀ wọ́n wá gba nọ́mbà mi wọ́n wá lọ ìgbà tó di after 11 bí dáàdì ṣe pè mí nìyẹn pé àwọn need attention wa nílé àwọn báyìí nǹkan kan ṣẹlẹ̀ sáwọn tó wà urgent àwa gbéra gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé community security ni wá ọlọ́pàá federal police ni wọ́n máa ń ṣe morning afternoon night wọ́n á close àwa community security ẹ believe pé alẹ́ gangan níṣẹ́ wa àwa ò lójú ọrùn a láti secure community wa dáadáa so opportunity yẹn ni dáàdi yẹn jẹ lánàá nígbà tá a délé wọ́n ní incident kan ṣẹlẹ̀ sáwọn sí pé ọmọ yìí kò mọ̀ pé àwọn ti wọlé ó wá kanlẹ̀kùn ìyàwó àwọn wá wà nù bedroom àwọn paná kókókókó wọ́n ní ta ni ó lóhùn madam ní kí ló ṣẹlẹ̀ ó ní kó ṣílẹ̀kùn ace look up ó ní kí ló ṣẹlẹ̀ ó ní kó ṣílẹ̀kùn òun fẹ́ rí wọn ìgbà tí madam máa ṣílẹ̀kùn boxers nìkan ló wà ń díẹ̀ ó ní kí ló ṣẹlẹ̀ ó ní kó jẹ́ kóun wọlé òun fẹ́ rí wọn nulẹ̀ yẹn ní kóun wọlé òun fẹ́ rí ṣé wọn kọ́ ti paná nulẹ̀ kò mọ̀ pé bàbá ti wà ń lé ọlọ́pàá dẹ̀ máa ń lọ bí ṣóbìlì pé wọn ò wálé kí ló ṣẹlẹ̀ ó ní kó jẹ́ kóun wọlé ìgbà tó wá wọnúlé ó ní òun láìkì wọn ó
ó jẹ́ káwọn jọ ní nǹkan papọ̀ ó láì kan fẹ́ àbò ṣọmọ kan tó ń sọ ní kọ́ máa rò pé wọ́n á fún wọn lówó wàá fún wọn lówó ṣé bí ń pa wọn ni ó máa fáwọn lówó ara bàbá ò gbà níbi tó wà mọ́ bí bàbá ṣe fòdìdé nìyẹn bí bàbá ṣe lè mú nìyẹn bàbá lè mú wọn mú bí bàbá ṣe dàmblo ní gbágbágbà ìyàwó wọn wá sọ fún wọn pé ọ́fíìsà ni yín o ẹ má lọ pààyàn o pé ṣe mọ̀ pé ọ́fíìsà ni ẹ fílẹ̀ àwọn mamúlá ọ̀nà àwọn oníjúlẹ̀ o ibi tó ti ṣe Gberigbe ìjà mọ́ ọ lọ́wọ́ ojú wíńdò ló gbà Janet sájáde bàbá wa kó bàtà slippers ẹ̀ ló bọ́ sẹ́nu ọ̀nà wọn òun rè evidence wọn dẹ̀ kó fún wa lójú ẹ̀sìn báyìí débẹ̀ lórí yẹn bó ló wà ó ti sá lọ àwa ní kọ́ máa wọ rí à ń padà bọ̀ àwa wá fi lára balẹ̀ gbà tó di 2:30 lóru àwa gbéra pẹ̀lú àwọn mẹ́wàá àwa wà lọ àwa délé yẹn àwa bá àwa júwèé ọ̀dọ̀ àwọn cousin kan fún wa àwa lọ sí wa lọ kọlẹ̀ fún àwọn yẹn mo ní bọ̀bọ̀ ìbọ̀bọ̀ bàbá ọ ní kò sí lọ́dọ̀ àwọn ibo ló wà á náà máa kó gba àwọn yẹn lọ ọwá ní kàṣà àwọn jẹ́jẹ́ àwọn ọmọ ibi tí ó máa wà báyìí gbé wọn débẹ̀ nìyẹn àdẹ̀mú báyìí mú àmúdọ́ ọ́fíìsì wa láàárọ̀ ẹ̀hún ní a ní kí a ṣe àfihàn ẹ̀ fún gbogbo aráyé ẹ̀yin náà ń wòran ṣẹ́rí so kẹ́nìbọ̀dì rí nǹkan tí àwọn youth ń dánwò ṣé obìnrin tán títì ni ṣé òrìṣẹ́ẹ̀tì ẹ̀ tos moreover bàbá ìsúpò níwọ̀n àgbà bàbá ìgbọ́n bí mi lọ́mọ ni ìyàwó wọn tó fẹ́ lọ bá ìṣòbílẹ̀ pé wọn lè ṣe dára bí kí ni nǹkan tó tọ́ ẹ sí tó yẹ pé irú ìyàwó níyàwó ló ń wọ̀n ẹ̀ rapist nìyẹn lọ́ máa charge ẹ fún 21 years imprisonment ni lọ́ máa charge ẹ fún attempt to rape náà wọ́n máa charge ẹ so kí ni nǹkan tó tọ́ ẹ sí nǹkan tí ó ṣe yẹn adẹ̀ láti fojú ẹ̀ a fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin civil servants ẹ̀yin òṣìṣẹ́ ìjọba àbẹ́yìn àjàlá travel tẹ́ ń fi ìyàwó yín lẹ̀ ń lé ẹ jọ̀ọ́ ẹ fún ìyàwó yín ní ààbò tó péjú tó péye torí irú àwọn ọ̀dọ́ báyìí kó má bàa àtàkì ìyàwó yín lóru ṣé mọ̀ pọ́lọ́ máa yẹ kárí láburú tí wọ́n máa yàn bá gbà fún tó bá ṣe tọ́gbó lè kópa tó mọ̀ kó lè takò òun ta ló mọ nǹkan tó fẹ́ ṣe lóru yẹn bóyá ó lọ ṣe ritual kan tó fẹ́ ṣe nǹkan yẹn tó fẹ́ lo chance yẹn tó bá dẹ̀ ṣe nǹkan tó bá ṣe lóru ó lè gun ẹnìyẹn pa so ẹ jọ ẹnikẹ́ni tó bá fi ìyàwó ẹ̀ sílé ìmọ̀ràn lélẹ́yìí ẹ take care ìyàwó yín bójú ọmọ yín náà lẹ fílẹ̀ lé ẹ take care wọn ẹ jẹ́ kí security lé yín kó tight alert lélẹ́yìí fún anybody látẹnu olórí ọ̀dọ̀ Gberigbe lórí security làwa wà fún kàdé ń fún yín ní ìṣítí lórí bẹ́ẹ̀ máa secure ilé yín àdúgbò yín everywhere tí a bá rí àníṣọ o àdẹ̀ ní mú irọ́ wá fún yín nǹkan tá a bá mú wá fún yín confam ni kẹ́lẹ́ mọ̀ pé confam ṣẹ́rí èèyàn lórí ìdúró ṣẹ́rí èrò lórí ìdúró so èrò pọ̀ gan tó wà lórí ìdúró kò ń ṣeré o òun láyé ní ká tó fojú eléyìí wọ̀nyí bóyá máa jẹ́ nìyẹn ààrẹ máa sọ fún ẹ ṣó ti yẹ after God na government wàá mọ̀ pé ìjọba wa ń lù ṣó yẹ má wọrí má gbádùn. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.